Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú ìtẹ́tí gbọ́. Ẹ dẹ̀ kú àsìkò yìí, ẹ kú sùúrù wa. A dẹ̀ ti tún mú tuntun wá fún yín. Pé ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí mímọ́ ń sọ. Ẹ̀mí mímọ́ ti ń kìlọ̀ o. Pé ẹni tó bá gbọ́ kó sọ fún toko. Pé ẹni tó bá dẹ̀ dúró dáadáa kó kíyèsára kó má bàa ṣubú. To God be the glory. Bẹ́ẹ̀ ni o, my people. Lábá tún gbọ́, ṣé ti gbọ́ tuntun tó tún ṣẹlẹ̀? Wọ́n ní olórí kí ló ń jẹ́? Mariam oníṣẹ́ ibi tó bá tọwọ́ bọ eléyìí láàfin, ó máa hùkù ẹ̀. Á tọwọ́ bọ eléyìí náà, á hùkù ẹ̀. Ó ṣà ń ṣe physical and spiritual. Wọ́n ní ṣáànà tiẹ̀ nìkan tá gbọ́ ni pé Mariam yẹn o, wọ́n ní ṣe ló jókòó, yẹn tọ́mọ ìgbéra yẹn ni mò ń sọ o. Wọ́n ní ṣe ló jókòó pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó ti ń ṣe nínú ààfin. Tọ́ọ̀ tí ìròjú tú nǹkan tán tiẹ̀ fẹ́ ṣe fún. Wọ́n yìí ń ṣe mítìn ẹ̀ lọ́wọ́ pé kí ni wọ́n fẹ́ ṣe fún ọmọbìnrin tó máa fi jáwọ́ nu gbogbo nǹkan burúkú tó ń ṣe. Bọ́n ṣe ń gé lọ́wọ́ ló ń bòrùka. Bọ́n ṣe ń gbé lọ́wọ́ ló ń bòrùka. Ṣé ti gbọ́ rú ẹ̀ rí? Torí owú ìṣáà ni. Mo sọ lẹ́ẹ̀kan pé ẹni bá rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀, ẹni tó ti sọnù lọ́wọ́ ẹ̀ nǹkan kí ni kó wá ṣe. Tí Mariam fẹ́ fi owú jíjẹ tó fẹ́ fi pa rẹ̀. Àṣé ẹni tó ń jowú onílara kò ráyé wá o. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Onílara. Ẹni tó bá rí onílara kó sá. Òun àtàpààyàn àti onílara pé they are all the same category. Onílara ó ju àjẹ́ lọ. Ẹ wá ní nǹkan tójú ẹ rí kì í ṣe kékeré tọ́nà tí ń san fún. Bíbélì sọ pé ẹni bá ń ṣe rere kó máa ṣe nìṣó. Pé ẹni tó bá dẹ̀ ń ṣe ibi kó máa ṣe nìṣó. Ó ní èrè mi ń bọ̀ kánkán láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ti rí. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní pẹ́pẹ́ sí olórí wa, wọ́n ní bó ṣe jókòó síta tó ń ronú iṣẹ́ ibi tó tún fẹ́ ṣe. What is the next solution? Ló tún ń rò. Wọ́n ní bó ṣe ní kóun dìde. Pé nǹkan rí pé wọ́n ní ṣe ló kàn rí pé kò sí. Ó lóun fẹ́ dìde pé kò ríran. Ojú ẹ̀ ṣe fọ́ dànù nìyẹn. Irọ́ ni o. Eré ni. Àwàdà ni. A ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ ṣe ló dàbí ìgbà tó ń ṣe drama. Láàrí drama o ló ń ṣẹlẹ̀ nínú palace o. Palace ní drama. Wọ́n ní bó ṣe dìde nìyẹn pé kó wọlé lọ. Everywhere wá ṣókùnkùn, kò ríran. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ mọ̀ ọ̀rẹ́ àwọn oníṣẹ́ ibi, ìyẹn ọ̀rẹ́ tó bí ìbejì yẹn, wọ́n jọ ń ṣe hand to hand, wọ́n wọlé wọ̀de náà ti ṣiṣẹ́ ibi. Wọ́n ní ṣe ló bá ké tó o. Kí tiẹ̀ náà ló ń pè. Tóbi olórí Tóbi gbà mí. Wọ́n láriwo ẹ̀ náà gbọ́. Wọ́n ṣe sáré wá. Kí ló ń ṣẹlẹ̀? Ó lóun ò ríran mọ́. Ojú òun ti ṣú o. Òun ò ríran mọ́. Wọ́n níbẹ̀ tójú yìí là. Wọ́n ní ká tó fọ gbogbo àwọn olórí láàfin wọ́n ti péjọ. Wọ́n ní bó ṣe ń pariwo ni. Wọ́n gbà òun. Ayé òun ti bàjẹ́. Ayé òun ti run. Kí lòun fẹ́ ṣe? Kí lè léyìn wá ṣe? Ẹ gbà òun. Ó ní abẹ́ni lórí kó fẹ́ kàn fìdà kọjá lórí o. Òun ni ọ̀rọ̀ Mariam. Láì fọ̀rọ̀ gun o. Bí wọ́n ṣe pé kábíyèsí nìyẹn. Kábíyèsí o, bó lẹ wà. Ìyàwó ẹ kí ló ń jẹ́? Mariam. Bó ti fọ́ lójú. Bí eré bí àwàdà. Wọ́n ní bó ṣe ń yí ilẹ̀ ni kọ́kọ́ gbà òun. Òun ti dáràn. Kọ́ dáríjì òun o. Ṣọ́mọ pé ó ti ń kà tẹ́lẹ̀. Wọ́n yìí ń ṣe punishment ẹ̀ nínú àrò. Bẹ̀tọ̀ náà wá fún ní punishment lọ́sàn. Preamble lórí yẹn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ bí kábíyèsí ṣe wá. Kí lélẹ̀? Kí ló ṣe? Kí ló dé? Bó ṣe àṣé ó ti lọ jẹ èèwọ̀. Èèwọ̀ tó jẹ ní wọ́n ní palace. Ọlọ́run náà ló tì í.
wọ́n ní palace yẹn kó ní secret room kan tán pé wọ́n ní picture Tádéníkàwò àti ìyá ẹ̀ ló wà níbẹ̀ pé wọ́n dẹ̀ ti bẹ̀yẹn pa pé ẹni tó lè wọ̀ ìyàwó kábíyèsí wọ́n ti fún wọn ní ó dàbí pé wọ́n ti pe orí olórí Naomi nínú secret room yẹn bá a ṣe gbọ́ ni o wọ́n nínú Mariam wá ṣe àyàgbàǹgbà kí tiẹ̀ ní wọ́n dẹ̀ ti sọ fún pé ẹ má débẹ̀ o unless Naomi sì gbọ́dọ̀ ní occasionally ni wọ́n lè ṣí bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ṣí olórí ẹyọ kan ló lè wọbẹ̀ that is Naomi fóun nìkan náà lè ṣí ó ní kí nìkan náà bó ṣe máa ń ṣàyàgbàǹgbà nìyẹn ìyẹn Mariam wọ́n bó ṣe lọ síbẹ̀ yẹn nìyẹn wọ́n dẹ̀ ti kìlọ̀ fún wọ́n ní bàbá tó ṣe kinní yẹn síbẹ̀ ló sọ pé pẹ́fìtà ló máa ń sọ pé òun fẹ́ lọ bẹ̀ òun fẹ́ lọ gbìwò nǹkan tó wà ń bẹ̀ wọ́n ní kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ it's not belong to you ẹni báyìí wọ́n náà fìgbà tó lọ bó kọ́ bẹ̀ yẹn ni o bí ó ṣe kí n torí gbogbo everywhere náà sọ pé ó yọjú tó dẹ̀ ń break and enter ni torí wọ́n ti sọ pé òun ni olórí àwọn obìnrin nínú àwọn ìyàwó oyè tí Ọọ̀ni of Ifẹ̀ ti fún tẹ́lẹ̀ apart from olórí kìíní ọbẹ̀ tó níbi tó lè wọ̀ wọ́n ló níbi tó lè wọ̀ ó dẹ̀ níbi tí kábíyèsí ní kó lè wọ̀ because ó mọ̀ pé one day will be one day tó lórí Naomi bá wá síbẹ̀ yẹn ó níbi tí yóò belong sí olórí Naomi ó mọ̀ pé olórí Naomi ṣeré lọ pé yóò ń padà bọ̀ pípadà bọ̀ ẹ̀yẹn òun ni ló wá fún kábíyèsí ní tough time pé so torí kábíyèsí ò fi gbogbo kan release ẹ̀ ìyẹn olórí Naomi ni mò ń sọ kò fìgbà kan release ẹ̀ láì fọ̀rọ̀ gùn wọ́n ní bí kábíyèsí wọ́n bẹ̀rẹ̀ sí bá lady yẹn wọ́n ní ẹ̀ bóyá ó ti lọ tọwọ́ bọ̀ nǹkan tó yẹ kó tó ti tojú bọ̀ bóyá bẹ̀yẹn ló ti tojú bọ̀ ó ní yẹn pé òun lọ síbẹ̀ yẹn òun lọ rí pé ojú òun ti fọ́ o ojú òun ti ṣe wọ́n ní bí kábíyèsí ṣe ké gbàǹjarì tó pe bàbá tó wà ní in charge security room yẹn tó sọ pé room yẹn Naomi nìkan ló lè wọ̀ tó because it's been a first wife ńbẹ̀ òun lé àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tán lérò pé àwọn ti rí nǹkan ìfà Naomi ti lọ òun dẹ̀ ní next person my foot at the end of the day bí kábíyèsí aláàánú ará Samaria bó ṣe lọ pé bàbá yẹn nẹ̀ pé kán wá o irú kí leléyìí ìfọ́jú kẹ̀ nínú palace òun téèyàn bá tẹ̀ fẹ́ lọ ṣe bá tẹ̀ fi ojú ẹ̀ méjèèjì á fi kùnì kúrò ní ààfin kì í ṣe pé tó ní fífọ́jú tọmọ pé problem ni wọ́n lè ní kábíyèsí ti fọ́ ojú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣe lọ bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní pé bàbá yẹn ṣe dé nìyẹn abó ti lọ sí ilé agbára tán sọ pé kẹ́ máa wọ̀ ó ti fojú ẹ̀ gbéǹgbèkúgbè mo sọ fẹ́ wọ́n kìlọ̀ fún ẹ wá wò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní kàn jọ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹgbà àwọn òun ò ní ṣe wọ́n ní tẹ́ bá rí nǹkan ètùtù tó ń kà á lẹ̀ kábíyèsí ní ṣébẹ̀ tójú ẹ̀ ṣáà máa là bàbá yẹn wá ka gbogbo wọ́n ṣàṣe ojú wọn níbi ó ṣe bẹ̀rẹ̀ sí ní ríran bàìbàì nìyẹn ó ti ríran bàìbàì wọ́n sọ̀rọ̀ so wọ́n ní kí bàbá wọ́n níbẹ̀ tẹ́ bá rí gbogbo ọ̀rọ̀ burúkú tí ikún máa ń gbọ́ tí ikún ti block wọ́n sọ ó lóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ fáwọn kan yín mú ní àwọn orogún ẹ̀yẹn náà ní gbogbo àwọn ìyàwó ní kí ni pípé ní ṣe bẹ́ẹ̀ irọ́ ni tó bá ti ríran ó tó máa tó padà sí ibi ẹ̀bí ẹ̀ kó padà ṣe bí preamble ṣẹ́rí gbogbo ọ̀nà tó ń gbà wọ́n bá gbà bíbà ọlọ́run á yí wọn mọ́lẹ̀ wọ́n gba ọ̀tún ọlọ́run á yí wọn mọ́lẹ̀ wọ́n gbòòsẹ̀ lọ́run wọ́n gòkè ọjọ́ yí wọn mọ́ ló yí wọn bọ́ at the end of the day wọ́n ṣàní bàbá yẹn ṣàṣe ojú yẹn ó ṣàrìnà bàbá nǹkan tá a rí gbọ́ nìyẹn for now o kẹ máa mọ̀ pé aláṣejù wẹ́rẹ́ ló máa tẹ́ ṣẹ́rí gbogbo ó fi eléyìí fà wọ́n létí o ó fi ń kọ́ wọn lọ́gbọ́n pé kẹ máa wo ọlọ́run o ẹni àmì òróró ọlọ́run ó ṣòro kọlù mo ní kí n sọ fún yẹn èèyàn mi bàbá tún rí another
another unique information I will give it to you people. Ẹ ṣí kẹ́ bá wa comment sórí comment section. Kẹ́ lè bá wa like, kẹ́ jọ kẹ́ bá wa share, kẹ́ lè subscribe. Ẹ ṣe gbé tí tẹ́ fi ń gbọ́ wa. Ayọ̀ lẹ máa gbọ́ títí etí yìí ò ní gbọ́ ìbànújẹ́, kò ní gbọ́ ọ̀rọ̀ burúkú. Ọ̀rọ̀ ayọ̀ la máa gbọ́. Ẹ ṣé o. Ẹ fi ń tẹ́tí sí wa báyìí.